àwa gbé mọ́mì àti dádì àti wọ Báyọ̀ àti wọ Jọkẹ́ gbogbo yìí ni máa gbé lápapọ̀ lọ sí tree. Sister. Tí fún lọ́rọ̀. Daddy, mo ṣẹ̀ṣẹ̀ gbà wípé ènìyàn fẹ́ni fọ́rọ̀ àforí ẹni ló ń yan àmọ́ kórè náà ó tètè wá gbé mi dégbélé. Kí ló ṣẹlẹ̀ ló ṣàlètò? Bẹ́ẹ̀ la ṣe ń bi ni Daddy. Ẹ mọ̀ pé nígbà kan mo sọ fún yín mo ní níbi iṣẹ́ wa ipò general manager ó ṣí sílẹ̀. Mo ti ń ṣiṣẹ́ takuntakun tẹ́lẹ̀ o àmọ́ nítorí ìhà tí mo kọ sí ilé iṣẹ́ yìí mo wá bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ mò ń gbìyànjú bí ẹni tí ò ṣiṣẹ́ rí. Mo wá bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ kó má bàjẹ́ bí ẹni tó gbaṣẹ́ Olúwa. Àmọ́ gbogbo gbìyànjú mi ṣe wọ́n pàbúrò yín ìlà máwòbẹ̀ ló kọ sí. Ìgbà tí wọ́n máa ṣe pápá bá rí bẹ̀ ìkànnà ọmọ ọlọ́mú wá kó wá dípò general manager. Ẹ̀yin kẹ́sì ronú. Èwo náà ọmọ ẹ̀ ló ń wá rí. Ọmọ́tọ́lá ni. Daddy, ẹ mọ̀ kó tó tiẹ̀ wá dùn mí ní ọ̀rọ̀ yẹn. Nígbà tí èmi àti àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wa kájọ́ fi ọ̀rọ̀ jómi tó rọrùn lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀mẹ̀dẹ̀ tí kan ni wọ́n pè fún mi. Ó ní ṣé mi ò mọ̀ pé bàbá ẹgbẹ́ ó mọ iye ọmọ tó bí. Daddy, ìgbà tí mo wà ní acting general manager tí mo ṣe iṣẹ́ tí mo ń gbìyànjú pé kí owó máa wọlé dáadáa. Tó yẹ pé lójúmọ́ tí máa wo account a tó 2.5 million. Èèlò 2.5 million. Mo máa kọ ṣiṣẹ́ pẹ́rẹ́ mà ní 2.5 million. 2.5 million. Kí lẹ̀ ń tà tó bẹ́ẹ̀? Àti pé mo tẹ̀ ọ̀kọ̀ bu kékeré ni tájí bá bu gbájẹ dáadáa. A máa ń pa jù bẹ́ẹ̀ lọ́ngbà mi. Nínú ọ̀ntọ́lọ́hún kẹ́ni kẹ́sí ló wà o. Lẹ́nu kan kò gbé ẹ sí àyè general manager. Daddy yẹn mà ti di tán. Orí ń tèmi ọ̀sán bẹ̀ mọ́ bínú mọ́ tún bínú lẹ́ẹ̀kan sí i. Kẹ́sì oúnjẹ ó yé wa nù pé kinní yìí mi ni ó yàtọ̀ sí kinní yìí wa. Mi ò gbọ́dọ̀ bí kìí ti máa bẹ́ẹ̀ sọ ju pé má bínú. Ọlọ́run ló kọ wa mọ̀ ṣe é sà. Mi ò bínú. Ẹ̀mí kọ́ ni gbọ́kẹ̀rẹ̀ bọ̀ fi tó ilé ti. Mọ́ bínú. Gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi ni mo gbọ́ àmọ́ àkì fárí lẹ́yìn olórí ẹni tó wá wá sí kò sí ní tó bá dé wá jíṣẹ́ fún. Ẹ ṣe ìyàwó mo dúpẹ́ lọ́wọ́ yín. Àmọ́ lẹ́ẹ̀kan sí ẹjọ́ tó bá dé ẹ bá mi bẹ̀ ìyàwó mi. Ẹni mo ní kẹ́ bá mi bẹ̀ dáadáa ẹni mo ní kó jọ kó ṣe sùúrù. Ẹ̀yin onísùúrù lọ́lọ́run ọba ń wà. Ẹni mo ní bó pẹ́ bóyá agán tí ẹ̀ náà àdọ́lọ́mọ ó kó wálé o ẹ bá mi bẹ̀ ẹni kó padà wálé. Ṣùgbọ́n gbálàyé tí mo ṣe fún yẹn sì pé kò sí nílé àbí ṣó orí ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ríra yín lẹ́lẹ́fẹ́fẹ́ ra yín àbí bẹ́ẹ̀ kọ́ òun lòun ò ṣe mọ́ kò ṣe mọ́ nìyẹn. Ewu lẹ tó ń sọ lẹ́nu ìyàwó yìí. Mi ìmọ̀ ọ̀rọ̀ sọ nìyẹn o. Mi ò sọ bẹ́ẹ̀. Jẹ́ n wá sọ fún ẹ sórí ìyá tó bí èdè ó jèrè ni èmi náà dẹ̀ ti bímọ ọmọ tèmi náà máa tún jèrè ẹ̀ ń fẹ́ di grandma ó gbọ́ sórí jẹ́ n sòótọ́ ọ̀rọ̀ fún ẹ kò fẹ́ ẹ mọ́ o kò fẹ́ ẹ mọ́ náà ló sọ yẹn. O ṣe lanu nígbà wà lanu ńkọ́ wo tó bá ṣe tán kó palẹ̀ kù mí dé. Kí n rán ilé tí lórí ọ̀rọ̀ owó tí mo béèrè lọ́wọ́ yìí torí mi ò ní pẹ́ padà sí school. Owó. Bẹ́ẹ̀ ni sà. Owó. Bẹ́ẹ̀ ni sà. Owó kọ́ owó ni. Kí ló ń ṣe wọ ọmọdé yìí náà? Ẹjọ́ ẹ̀kọ́ òkúkú ni ẹ́ ò mọ ìtọ́ ń dágọ̀. Bẹ́ẹ̀ ni apá àdélé kò jẹ́ ká mọ ológbò lọ́dẹ. Tó bá yẹ pé mi ṣe ń ná owó yẹn nìyẹn bí àpà ìwà dé bá owó kankan. Mo béèrè ní ẹ dé bá owó kankan. Look, mi ò ní owó kan tí bá fún ẹ.
tó bá yẹ pé ayọ̀ ló máa kú òjò ayọ̀ burúkú ayé àti tọ̀run right mi ló ti máa fún ẹ o kò ṣe rọ o lágbẹ̀dẹ fi pọkọta. Báyọ̀ kí ló ṣe? Sísá mi ẹ̀wù dájú ni o. Kí ló ṣẹlẹ̀? Mo bèrè owó lọ́wọ́ wọn wípé mo fẹ́ padà sí school. Wọ́n dẹ̀ sọ fún mi pé kò sówó kankan lọ́wọ́ wọn wípé ìlú àpá mi ti pọ̀ jù. Báyọ̀ ṣé bóyá kí wọn náà ti inform wọn before this time? Sísá mi for the past 4 days ni mo ti sọ fún dáàdì. Wọ́n dẹ̀ sọ fún mi pé kò sí nǹkan kan pé àwọn ti gbọ́. Ok, má worry. Tèmi bá dé ọ́fíìsì, màá bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n. Mo ti gbọ́ ẹ bá wọn sọ̀rọ̀ ní o. Mo ní màá bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ ṣe sísá. Báyọ̀, ìwọ náà mọ bó ṣe máa ná owó. Tó bá tiẹ̀ ń pè yàn lábẹ́ ẹni ìyàwó, onítọ̀ máa gbìyànjú àti bínú ìyàwó. Ṣùgbọ́n mo ti mọ̀ sọ fún ẹ. Mo ti gbọ́. Oya, cheer up. Cheer up, baby brother. Take care. Yes, who's it? Daddy. Ọmọtọ́lá. Ẹ káàárọ̀. Káàárọ̀ ṣàlàfíà. Yes, sir. Kí ló dé o ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ó máa pẹ́ láàárọ̀ kí ló dé? Daddy, ẹ ti gbàgbé ni. Meeting tẹ ní ń lọ. Oh, má bínú my dear. Ibẹ̀ ni mo sáré lọ. Very good. Yeah. Báwo ni meeting náà? It was fine. I had to take care all necessary things. Nǹkan tó kọ̀ sọ ni wípé next time tó bá fẹ́ ṣe meeting, ká jíjọ wá. Yẹn ṣe problem àjọlọ. Tiwa níṣẹ́ yẹn máa jẹ́ lágbára lọ. Àmì ó tẹ̀sí di tiwa sure banker. Let me get back to work. All right then. Oh, Daddy, mo tẹ̀ fẹ́ bá yín sọ nǹkan. Báyọ̀ complain kankan fún mi láàárọ̀ kí tó máa bọ̀ lọ́fíìsì. Ó lóun béèrè owó lọ́wọ́ yín bó ń fẹ́ padà sí school pẹ̀dẹ̀ ní kò sí. Báyọ̀, ìwọ ṣe béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe tí mo sọ pé kò sówó. Ó kúkú sọ fún mi o. Ó sọ pé ẹ ní inú àpá òun ti pọ̀ jù. Ṣé inú àpá ẹ̀ ò pọ̀ ni? Inú àpá Báyọ̀ pọ̀ tó bá fún lówó lé ní in another 4 days ó tún ti béèrè mi. Kí ló dé? Òun nìkan ni nǹkan tí mo fi decide pé mi ní fún lówó mọ́ nìyẹn kó mọ bó ṣe ń rí. Daddy, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú ẹ jọ̀ọ́ at least ẹ ti torí tèmi ẹ fi fún lọ́tẹ̀ yìí mo ti bá sọ̀rọ̀ kí tó kúrò nílé tí bá dẹ̀ tún padà délé màá túbọ̀ bá sọ̀rọ̀ ó dẹ̀ dá mi lójú wípé I'll change ẹ jọ̀ọ́ Daddy. Ó mọ̀mọ́ wàá so mọ́ ẹlẹ́sẹ̀ ni ó ti mọ̀ pé máa fún un tó bá sọ fún mi anyway ọlá tiẹ̀ máa fún bet ó ní láti bá sọ̀rọ̀ o kó stop inú àpá yẹn it's not good and it's not the best. Ẹ ṣe é. Kọ́ládé. Kí ló ń rò gangan? Dá mi lóhùn títí tí mo fi kanlẹ̀kùn tó bẹ́ẹ̀ yẹn tí mo fi wọlé tí mo fi kàn lára ò tiẹ̀ yí rádà rárá. Ọlámilékan, kí ni mi ò ní rò? Ṣé tíyàwó tá à ń fẹ́ lénìí tó ń kó jáde lọ́la lójoojúmọ́ iná kò tó rò? O mọ̀ pé àdánù tó tó abímọkú láyé yìí ò sí. Bẹ́ẹ̀ náà ni mi ò rí àdánwò tó tó tẹni tó ń náya lénìí táyà ń kó lọ lọ́la. Bá ṣe ń náya láyà ń kó jáde láì ń ṣàṣàsí àbídì. Kí ni mo ṣe? Ṣé mi nìkan ni? Ìwọ nìkan kọ́ wo ti gbàgbé ni pé tẹ̀tẹ̀ ń popo abúndì lọ́rùn kálukú abití ẹ̀ lára ni. Ṣe sùúrù o ìṣòro ìní ó ń bà wá di ohun àmúpìtàn. Òótọ́ ni Ọlálékan, àmọ́ èmi náà nígbàgbọ́ pé tó bá ṣe pé èèyàn ló wà nídìí ọ̀rọ̀ yìí Ọlọ́run bá bá mi kó sí nínú níjọ́ kan, Ọlọ́run á bá mi rọ̀ lọ́kàn. Ẹnì kankan ò lè ṣe nǹkan kan fẹ́ nìkan. Ìwé